ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. الحمد لله الذي حث على الألفة والمحبة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم الذي جمع الله بمحبته القلوب على المحبة، وعلى آله وأصحابه وكل من تمسك بسنته وعمل بها إلى يوم القيامة. Adúpẹ́ pẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ń ṣoore rẹ̀ fún gbogbo ẹrú rẹ̀ pátá, lára àánú wa, lára ìkẹ́ Ọlọ́run lára wa, lára ìlákíyèsí wa náà ni iṣẹ́ nìkọ̀ọ̀kan wa kù dín àkókò tá ń bẹ yìí nínú ayé. Nínú oore rẹ̀ náà ni ó tún wá ṣe wa kù lórí ọ̀nà tá ń bẹ, ọ̀nà ọlá, ọ̀nà iyì, ọ̀nà ìkẹ́, ọ̀nà àánú tí ń jẹ́ ẹ̀sìn Islam. Oore ni fún gbogbo ẹ̀dá tí ó bá mọ núrù láti lè mọ fún Ọlọ́run lọ́pẹ́. Ọlọ́run tí ń ṣoore ìfẹ́ nìkọ̀ọ̀kan wa, ọba yìí náà la kí, òun náà la ń fún lẹ́yìn, òun náà la ń gbé òṣùbà fún. Àwọn abẹ́ Ọlọ́run ọba àfẹ́, ọba àánú, gbóore tó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa léyìí táwọn ò tí mí àti tí ò mí, Ọlọ́run mọ́ lọ́wọ́ aburú sí kan bẹ́ẹ̀. Àṣìjẹ́rìí pé Ọlọ́run tí ń dára yìí ìkan ṣoṣo ni, kò lórogún, kò lálàfijọ. Gbogbo wa náà láti mọ̀ wípé Ọlọ́run ò bímọ, ẹnìkan ò bí, kò ní láya, kò ní lẹ́bí, títí alkiyama yóò fi tó. Kábíyèsí Ọlọ́run. Ọlọ́run yìí òun ló kọ́ alẹ́kọ̀ọ́ ìmọ̀ tọrọ àlékún ìkẹ́, àlékún ìgẹ̀ tí ó pọ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tá a fi ṣe rán sí gbogbo àgbáńlá ayé lórí ìfẹ́, lórí ìmọ̀ fẹ́ràn ara ẹni, lórí ìpara ẹni pọ̀, lórí ìyáfi ara ẹni. Ìkẹ́ àtọ́lá tó péye Ọlọ́run bá wa ṣe fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àtòun àtàwọn ará ilé rẹ̀, àwọn sàhábà, àwọn ìyàwó, àwọn ọmọ, yá dórí àwọn òbí ẹni kọ̀ọ̀kan wa, àwọn àfáà wa ni, àwọn ọ̀gá wa ni, Ọlọ́run jẹ́ kálkìyámọ̀ yẹ wọn. Pàtàkì jùlọ àwọn bàbá wa tí wọ́n fi omi ìmọ̀ yìí tí wọ́n fún ká nínú gbogbo ohun tí ń jẹ́ ayé pátá. Àwọn bàbá wa Fadilati Shaykh Shitu Thani rahimahullah, Ọlọ́run bá wa kẹ́ wọn. Nínú àwọn àfáàgbà tá a lè gbàgbé lórílẹ̀-èdè wa tìlú Benin tá ń bẹ yìí, ìkan náà ni wọ́n jẹ́ ń bẹ. Ọlọ́run bá wa jẹ́ kálkìyámọ̀ yẹ wọn. Látorí wọn fi dórí àwọn khalifa lẹ́yìn wọn, bàbá wa Ahmed al-Fati Shitu Thani rahimahullah, Ọlọ́run bá wa kẹ́ wọn.
ya dórí àwọn afáwa fadilati Sheikh Ahmed Al-Fati Elegbede ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Gbogbo àwọn afá yìí fi kárí gbogbo àwọn mashayikh, àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ tí wọ́n jíṣẹ́ ọlọ́run láyé kọ̀ọ̀kan nínú ìlú kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan, láwọn afá ẹni kọ̀ọ̀kan wa ní, láwọn ọ̀gá wa ní, láwọn olólùfẹ́ wa ní, láwọn òbí wa ní, ọlọ́run jẹ́ kálkìyàmọ̀ yẹ wọn. Fi adórí àwọn bàbá wa lọ́mọ lè gbàgbé, àwọn bàbá wa Sẹ́fún Sàká àríkọ́ṣe tó jẹ́ pé látara wọn náà ní ìmọ̀ jẹ́ pé Sunna TV ń bẹ lórílẹ̀-èdè wa tìlú Benin tí a ń bẹ yìí. Àwọn náà lọ́lọ́run jẹ́ kó jẹ́ ń sábàbí pé Sunna TV tí ń bá sí láyé mọ́ ọlọ́run jẹ́ ó máa bẹ kó máa jẹ́ ládá ránṣẹ́ sí mi. Wàhálà tí bàbá yìí ṣe kalẹ̀ ìkan náà nínú rẹ̀ lèyí tí àwa ọmọ aráyé àti àwọn olóòtú àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa táwọn fúnka sínú ayé yìí, ọlọ́run wa wọlá gbogbo ìta ń ṣe yìí, ọlọ́run bá wa jẹ́ kálkìyàmọ̀ yẹ wọn. Ìkẹ́lkìyàmọ̀ ìgẹ̀lkìyàmọ̀ ọlọ́run bá wa ṣe fún wọn. Ìkárí gbogbo àwọn kú dílé náà pátá yányán, ọlọ́run láwọn mùsùlùmí tí wọ́n ti lọ ńbẹ̀ àti tàwọn ẹni kọ̀ọ̀kan wa náà, ọlọ́run bá wa ṣe kún sinmi fún wọn. Àwa kí gbogbo àwọn òbí wa tí wọ́n kúnlẹ̀ fún wa, ẹ̀mí gígùn àlàáfíà ara ìfọ̀kànbalẹ̀, ìgbàyàrísì kí ọlọ́run bá wa ṣe fún wọn, kò sí ohun dáa lè fi san gbogbo oore tí wọ́n ṣe, dáadáa tí wọ́n ṣe, wàhálà wa lórí wọn, kò sí ohun tá a lè fi san fún wọn àfi ká ṣe ìbáyìíta bá lè ṣe ń bẹ̀ ní ti dáadáa ránṣẹ́ sí wọn. Wọ́n ń bẹ láyé ni wọ́n sí láyé ni, ká tó máa fi àdúrà fi pẹ̀lú rẹ̀ fún wọn. Àwa bẹ ọlọ́run gbogbo àwọn òbí ẹni kọ̀ọ̀kan wọn tí ń bẹ láyé, ọlọ́run mo ṣe wọn ló bí fìtínà fún wa o, mo ṣe wọn ló bí ìdààmú fún wa, àgbà wọn ọlọ́run jẹ́ ó kalẹ̀, ọlọ́run ọba Allah gbogbo àkúgbà tẹ́nì kọ̀ọ̀kan bá máa kọjá síwájú rẹ̀, ọlọ́run ọba Allah, ọlọ́run ọba ìyọ́nú rẹ̀ ìkẹ́ rẹ̀ ọlọ́run jẹ́ wọn bá pàdé lálkìyàmà. Àwa kí gbogbo àwọn àfáà wa náà tó sì jẹ́ pé nígbà táwọn ẹnìkan lọ, àwọn ẹnìkan náà ni wọ́n dà wá nílẹ̀ fún ipé ẹ máa tọ́ àwọn ọmọ yìí, ẹ máa rí wọn. Gbogbo ọmọ kí ó tí ò bá ti dibi pé ìsàpọ́nlé àfáà rẹ̀ ó gbàgbé orísun nù, bẹ́ẹ̀ bá sì ń gbàgbé orísun ẹ̀san ó padà ké lórí títí ẹ̀ náà. Ọlọ́run ọba Allah mo ṣe wá ní gbogbo ọmọ kí ó tí ó mọ̀ yájú sáfáà rẹ̀ o, tí ó mọ̀ kọyán wọn kéré, tí ó ní dibi pé yóò mọ̀ ṣàpọ́nlé wọn. Àwọn bàbá wa mudiru ní markaz fadilati Sheikh Dr. Abdulhamid Shitu Thani Alao hafidhahullah, ọlọ́run bá wa lékún àláfíà ara fún yín látorí yín. Ìkárí gbogbo àwọn hayati tedris ní markaz àbí ní gbogbo àwọn ibi tẹ́nì kọ̀ọ̀kan wa náà ti ń jíṣẹ́ ọlọ́run náà ni, láwọn mudarawu ni, láwọn asatiza ni, láwọn àìmọ̀ náà ni, ọlọ́run bá wa kó ẹnì kọ̀ọ̀kan wa o. Àfihàn fi kí àwọn mushrifu wa gbà níléeṣẹ́ Sunna TV yìí bí wọ́n ṣe wàhálà lọ́sàn lórun fadilati Sheikh Dr. Abdulrahim Shitu Thani, àláfíà ara tó pé ọlọ́run bá wa ṣe fún yín, àlékún òye, àlékún làákàyè, àlékún ọgbọ́n tẹ́ fi ń tó, ọlọ́run ọba Allah bá wa kún yín lórí rẹ̀. Látorí yín fi kárí gbogbo àwọn mashayikh tí wọ́n wá bí náà, tàwa náà tí à ń gbóhùn sáfẹ́fẹ́ níléeṣẹ́ Sunna TV, ọkùnrin wa ní, obìnrin wa ní, ọlọ́run bá wa lákèésí ẹnì kọ̀ọ̀kan wa. Àwa fi àsìkò yìí a tó fi ń kí àwọn tí ọlọ́run ránṣẹ́ wípé Sunna TV nílẹ̀ Yorùbá lónìí ohun tí bá fi ń jẹ́ Sunna TV, àwọn ẹrú mi tí mo ránṣẹ́ ní, ọlọ́run ọba Allah má padà lẹ́yìn yín o. Gbogbo ìtẹ́ ń ṣe ọlọ́run jẹ́ ẹba níbi tó ti lérè láyé àti lálkìyàmà. Bẹ́ẹ̀ látòrí àwọn alhaji wa ẹni ọlá alhaji Abdulrazak, ọlọ́run bá wa kún yín, ọlọ́run bá wa pẹ̀lú yín. Ìdórí gbogbo àwọn ọmọ ya yín, alhaji Yakub ni, alhaji Musa ni, ọlọ́run mọ̀ wọn, ó mọ iye wọn. Àánú ọlọ́run, ìkẹ́ ọlọ́run tọ́lọ́run ṣe fún yín ní gbogbo ìgbà, ọlọ́run má jẹ́ àwọ̀ rẹ̀ lára yín. Gbogbo ìtẹ́ ń ṣe yìí ẹ̀ ń gbìyànjú ni, ọlọ́run jẹ́ ẹba níbi tó ti lérè láyé àti ní gbangba kìyàmà. Gbogbo bí tẹ́ ti mú àwọn arísìkí yìí, ọlọ́run má jẹ́ màlá rẹ̀, ọlọ́run má jẹ́ mapa lórí rẹ̀. Orí ọ̀tún níbi tẹ́ ti lérò àti níbi tẹ́ lérò, ọlọ́run bá wa ṣe fún yín. Kó ṣe fún yín tọmọtọmọ, tẹbítẹbí, taratara, àti irúfẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run lọ́lọ́kan ọjọ́kan láyé kọ̀ọ̀kan ní kàràkàrà bí tẹ́nì kọ̀ọ̀kan bẹ náà ni, ọlọ́run má kàn yín lẹ́gàn òun. Orí ẹni kọ̀ọ̀kan yín ọlọ́run jẹ́ ó máa lékún. Ẹ bá wá ṣe wàhálà náà títí, ọlọ́run jẹ́ ẹba níbi tó ti lérè láyé àti ní gbangba kìyàmà. Gbogbo yín náà tẹ́ wá ń gbọ́ wa, ẹ jẹ́ àwọn ẹni rere tẹ́ ń tẹ̀lé Sunna TV lójoojúmọ́ ní gbogbo ìgbà, nílé ni
ìlókò ní ìlájò ní ọlọ́run yá bá débi tí ó ti lérè òun akíra wọn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Etí alẹ́ ní afẹ́ fídíò mi tó rọrọ̀ láàrin ara wa ní òní nítorí tá bá wò nínú ayé yìí là ń bẹ wá sí bó ṣe lè ká mọ́ bẹ láyé tó ojú wa ó mọ̀ rí àwọn nǹkan kan bẹ gbọ́n tójú wa bá rí ń bẹ ọlọ́run ọba wa láàánú wa o aláàánú wa nítorí àwa kọ́ la dára wa ọlọ́run ló dá wa. àkọlé ọ̀rọ̀ wa lónìí yóò máa jẹ́ al-mushkilat al-usariyya wa atharuha ala al-awlad. bàbá gbogbo ilé ayé tá ń bẹ yìí àwọn ẹbí ń bẹ lọ́lọ́kan yọ̀kan níran Yorùbá wọ́n lẹ́bí wọn, níran àwọn Ègùn ni wọ́n lẹ́bí wọn, Haúsá ní tiwọn, gbogbo àwọn òyìnbó wọn ní tiwọn, àwọn aláwọ̀ funfun àwọn nìkan náà ẹnìkọ̀ọ̀kan wọn náà ló ní tiwọn náà. gbogbo ìdílé tá a wá wí yìí nílẹ̀ Káàárọ̀ Oòjíire lásán kábojú wo bẹ́ẹ̀ kò sí bó ṣe lò ká mọ́ bẹ́ẹ̀ láyé yìí tó ẹ rí i pé ńgbà tí Ọlọ́run ti dá wa sínú ayé tọ́lọ́run ti yọ̀ǹda fún wa pé mo yọ̀ǹda fún yín ẹ fẹ́ra yín nínú ayé kọkùnrin kó fẹ́ obìnrin, obìnrin náà sì ni kó fi máa fẹ́ ọkùnrin. Ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahmah inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun. Ọlọ́run bá aláwọ̀ bá tó dáa ni nígbà ó dáyé bù ṣe ó wá wò èèyàn lè mọ́ ẹgbẹ́ inú ayé lásán káyé dùn. ayé yìí tí wọ́n mú ayé dùn òun náà ní ipò Ọlọ́run ní nínú àmì mi Ọlọ́run náà ni mo ti dá yín. mo dá yín látara ara yín kẹ́ ẹ máa fẹ́ra yín, kọkùnrin máa fẹ́ obìnrin, kóbìnrin máa fẹ́ ọkùnrin. ó yẹ yín nísìn funfun lè fẹ́ dúdú, dúdú lè fẹ́ funfun, funfun náà lè fẹ́ra wọn, dúdú náà lè fẹ́ra wọn. àmọ́ nítorí kí ló fà tí mo fi ní ẹ máa fẹ́ra yín tí mo fi dà yín pọ̀ bẹ́ẹ̀ litaskunu ilayha kẹ́ lè máa jọ gbé ni. bọ́kọ bá ṣe wàhálà lọ títí tó bá wá dé ó gbọ́dọ̀ rẹ́ nìkan tí ó kì káàbọ̀, ó gbọ́dọ̀ rẹ́ nìkan tí ó so yẹn fún, ó gbọ́dọ̀ rẹ́ nìkan tí ó tún lè ṣe fún, ó gbọ́dọ̀ rẹ́ nìkan tí ó lákìyèsí rẹ̀ pé tó wàhálà tó rọ̀ tẹ́tí ṣe mọ̀ wá oúnjẹ ní sinmi díẹ̀. ẹ̀yẹn bá fẹ́yàwó sínú ilé ẹ̀yẹn máa rí bí fararọ sí ni tó bá ti wàhálà lọ́sàn-án lóru tí ó wà rí bí fararọ sí tó bá dénú ilé rẹ̀. àǹfààní pé ká máa fẹ́ra wa nìyẹn. kì í ṣe pé ká máa fẹ́ra wa nítorí jàgídíjàgan, ká máa fẹ́ra ká máa dára láàmú. gbogbo ọkùnrin tí bá ń lọ tí máa ń bọ̀ tí ò bá rí ibi dé sí tí ò rí ìyàwó gidi lọ́dẹ̀dẹ̀ tí ó máa mọ́rí àbá rẹ̀ ó kún fún nínú ayé. lára yín tí ń jẹ́ ìfẹ́ tọ́lọ́run fi ní mo dá yín pọ̀ ní ẹ máa fẹ́ra yín. Ọlọ́run ní wa ja'ala baynakum mawaddatan wa rahmah. bàbá wo Ọlọ́run ní mo fi ìfẹ́ sáàrin yín o, mẹ́yìn ò bá nífẹ̀ẹ́ yẹn kò lè fẹ́ yẹn. wá wo ìyá alágbájá tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ lónìí ibì kan náà lẹ ti bẹ̀rẹ̀, wọ́n pọ̀ ńgbà náà tí wọ́n ń lé ọ tí wọ́n náà sì ń lé wọn. àmọ́ fẹ́ ìyá alágbájá ló wá jọba nínú ẹ̀mí rẹ, ló wá jọba nínú ayé rẹ. Ọlọ́run wá pa yín pọ̀, mọ́tò Ọlọ́run pa yín pọ̀ wa rahma, ó ṣe kẹsàárì yín. gbogbo ibi ìfẹ́ bá ti ń bẹ ẹjẹ́ àmọ́ ìpè kí Ọlọ́run bẹ́ ń bẹ, àánú Ọlọ́run bẹ́ ń bẹ, ó bímọ fún ọ ní àánú Ọlọ́run bẹ́ ń bẹ, kí Ọlọ́run bẹ́ ń bẹ kò bímọ fún ọ náà ni. ọ̀tọ̀ nífẹ́ ọ̀tọ̀ lọ́mọ. gbogbo eléyìí ni Ọlọ́run ní mo dá sínú ayé. a gbọ́dọ̀ rọ́kùnrin nínú ayé kó máa ní bàbá ń dágbé ní oúnjẹ o àbíkáwá róbìnrin kan nínú ẹjọ́ mọ̀ ní láyé ẹ̀ nígbọ́ kí n lọ́kọ nínú ayé. àdánwò ni. àǹfààní ayé náà ni pé kẹ́yìn lọ́kọ kó gbádùn ayé, kẹ́yìn náà sì fẹ́ yàwó kó sì gbádùn ayé. Ọlọ́run ní tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun. àmì èmi Ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ ojú yín lè mọ́tò fún gbogbo àwọn ẹ̀dá tí wọ́n bá mọ núrò pátá. wọ́n mọ̀ pé ìgbésí ayé lọ́kọláya ìgbésí ayé kan tó jẹ́ pé oore ń bẹ́ẹ̀, ìdùnnú ń bẹ́ẹ̀, ayọ̀ ń bẹ́ẹ̀, ìkẹ́ ń bẹ́ẹ̀. àti wá fẹ́ra wa sínú ilé àtijọ́ ń ṣe lọ́kọláya. àdámá tabi'atil hayat a máa rí àwọn mashakil kan, àwọn ìṣòro kan láàrin lọ́kọláya tí ó máa ṣẹlẹ̀. ẹ jẹ́ lákìísí àwọn ìṣòro iná la fẹ́ mẹ́nubà wa atharuha ala al-awlad. tó bá ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa
ipa onímọ̀ ńlá lára àwọn ọmọ tàbí lóòótọ́ àti fẹ́ra wa lónìí àdánwò ti dé ẹ̀gbọ́n kò sí abúlé kan kò sí ọ̀dẹ̀dẹ̀ kan kò sí ní sínú ìlú kan tí ò ní níṣòro rẹ̀ nínú ẹbí wọn ní yàrá wọn lọ́dẹ̀dẹ̀ wọn àti wá fẹ́ra wa lónìí àdánwò wa dé ànígbọ́ra ẹni yé lórí ara wa ọkọ pẹ̀lú ìyàwó ń gbọ́ra wọn yé láàrin àwọn ọmọ pẹ̀lú bàbá wọn ń gbọ́ra wọn yé òdèyédé bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ nínú ayé ọkọ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ìyàwó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn ọmọ fún ara wọn àwọn náà máa ṣe tiwọn lọ́tọ̀ gbogbo àwọn ìṣòro yìí tá a bá wá fi ojú wò gbogbo àwa náà tá a jẹ́ baálé ilé ẹ jẹ́ wá wò ipa wo ní ń dánlẹ̀ lára àwọn ọmọ tá a bí lóde òní káwọn náà fi ojú inú wò á rí wípé gbogbo ohun tá à ń wí yìí fún gbogbo àwọn ìdílé tó ti ṣẹlẹ̀ sí Ọlọ́run bá wa dá wọn padà wá gbogbo àwọn ìdílé aláyọ̀ tó ti níṣòro Ọlọ́run bá wa fi ayọ̀ síbẹ̀ padà bá wa fi dùnnú síbẹ̀ padà bá wa fi oríire padà síbẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń ṣẹlẹ̀ lónìí tá a bá wò táwa òbí ò bá ti gbọ́ra wa yé ọkọ ò gbọ́ ìyàwó yé ìyàwó ò gbọ́ ọkọ pápá fúnra ara rẹ̀ yé tá a bá ti bímọ kalẹ̀ yóò lápa lára àwọn ọmọ òun ọmọ sì ní ọmọ wáyé rẹ̀ ni káwá mọ̀ yí pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati Ànábì ló sọ bẹ́ẹ̀ baálé ilé yóò rojọ́ lórí ọmọ tó bí o ẹ gbọ́ nítorí jẹ́ lọ́mọ ń bẹ ló fà wá sáyé o gbọ́dọ̀ fa mọ́ ní padà wá sáyé kó wá dá fìtínà ńlẹ̀ kó wá fi dá wàhálà ńlẹ̀ kọ́ mọ́ mọ́ rí ibi fara rọ sí kọ́ mọ́ mọ́ rí ìfọ̀kànbalẹ̀ nínú ayé ẹ̀ kó dáa gbogbo àwọn òbí òde òní tó jẹ́ pé àwọn àkíyèsí kéékèèké kan bẹ tó kù díẹ̀ fún wa káàtó lóòótọ́ kò sí ìdílé tí ń bẹ tí ò ní ìṣòro rẹ̀ àmọ́ alákọ̀ọ́kọ́ àwọn ìṣòro yìí tí bá ti wá ń bá wa ẹjẹ́ lákèsí àti bí àwọn ọmọ àwọn sì ní ọjọ́ ọ̀la wa àwọn sì náà là ń ṣe wàhálà kalẹ̀ fún yín pé tá a bá sí láyé o kọ́mọ orí gbẹ̀yìn mi ọ̀dà òòrọ̀ ọmọ tọ́ inú wàhálà lọ́sàn lóru làwọn ọmọ fi ṣẹ̀mí ìjọmọ lè gbẹ̀yìn rẹ ọmọ ò lè gbẹ̀yìn rẹ o bí ó bá gbẹ̀yìn rẹ ń bẹ inú ìbànújẹ́ ni ó gbẹ̀yìn rẹ sí gbogbo ẹ̀yin òbí gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn olólùfẹ́ gbogbo àwọn ìṣòro tí ń bẹ nínú ẹbí ní ń bẹ nínú ìdílé kọ̀ọ̀kan ẹ jẹ́ á gbìyànjú ká wá solution sí kó lè kó mẹ́ kó má bá àkóbá gbèsè ayé àwọn ọmọ wa lára àwọn ohun tí máa ń fa wàhálà táwa náà mọ̀ tí máa ń dẹbi rún tí máa ń da láàrin ọlọ́kọláya rún ẹ gbọ́ dáadáa al-istima'u lish-sha'at wan-namima bí wàhálà bá dé láàrin ọlọ́kọláya kò sí náà ni tabi'atul hayat ni yóò wáyé àmọ́ tó bá wáyé wọ́n ní òfófó tí máa ń ṣẹlẹ̀ ní táà ní farabalẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ ní kọ̀rọ̀ ni wọ́n fẹ́ yọ ìyàwó jáde kó lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa ẹ̀já lákèésí o àwọn tí wọ́n rò pé ẹbí gidi ni wọ́n jẹ́ ni ìmọ̀ adibi kó wà pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ̀ ń gbádùn ara yín ni ìbànújẹ́ ló jẹ́ fáwọn ẹlòmíì bí ìyàwó ni bá ti wá láṣìṣe díẹ̀ sí àwọn bàbá ìyàwó ni àbí ìyá ìyàwó sí àwọn bàbá ọkọ ni àbí ìyá ọkọ ni àbẹ́gbọ́n ọkọ ni àbábúrú ọkọ ni àwọn èèyàn wà profité gbábẹ́ wọlé láti lè dá àárín lọ́kọláya rún nítorí pé wọ́n mọ̀ sọ pé kò lẹ́kọ̀ọ́ kò gbọ́ràn ìyàwó ni ló sì bímọ kalẹ̀ fún èyí ó bí àkọ́kọ́ ó bí kejì ó bí kẹta ó bí kẹrin ó bí wọn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run rọ̀ yín láti kí àwọn ọmọ ẹ̀jẹ̀ wa lákèsí gbogbo gbàkúgbà táwọn nǹkan ní bá ti jẹ́ àwọn nǹkan ni máa tú wàhálà kalẹ̀ ní nínú ìdílé lọ́kọláya ẹ gbọ́ dáadáa Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí pé tá a bá ti rírun wọn o in ya ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin gbogbo àwọn tí bá ń fẹ́ láti dàdílé wa rún gbogbo ẹ̀yin tẹ́ kọ ìyàwó tó jẹ́ pé nǹkan tí ò tó nǹkan lásán kan yẹ́ ni lẹ́fi lé jáde kó nínú ilé tó rọmọ tọ́jú wàhálà ní òun lẹ́fi lé jáde kó nínú ilé ó di ayé àgbòrò ẹ̀sán bẹ́ o ẹ dákun Al-Qur'ani ẹ̀yin tẹ́ gbẹ̀mí Ọlọ́run bá aláàgbọ̀ tẹ́ ń kírun tẹ́ ń gbàwẹ̀ tẹ́ ń yọ zàká ẹ rà dánwò
lára àdánwò náà ni pé in ja'akum fasiqun binaba'in bóbílẹ̀ jẹ́ kan bá dé ńjọ́ kan pé mo mọ̀ rí ìyàwó yín ya alágbájá lónìí òun pẹ̀lú ẹnìkan ní lọ́jà o ni wọ́n jọ ń po wàhálà o irin wọn fi ni o àti pé mo ti ẹ̀rí lórí ọ̀kadà bàbá alágbájá ló mọ̀ gbé o lẹ́mìí ọkùnrin lẹ́ẹ̀kan náà tí ò bá farabalẹ̀ yóò máa wí pé ó dàbí pé wọ́n ti ń sọ̀rọ̀ yìí nísìnyí ti ń tóbi ọjọ́ mẹ́ta èmi náà sì rí i pé mo ń gba àwọn apẹ́lì kan àwọn nǹkan kan mọ́ wọlé Al-Qur'an nìyẹn ẹ lákìyèsí àdánwò yìí ẹ̀yin tí ń kírun náà ni ó kàn ya ayyuhal ladhina amanu ẹ̀yin tí ń gbààwẹ̀ yìí náà ni ó kàn ẹ̀yin tí ń yọ zaka yìí náà ni ó kàn ẹ̀yin tí ń ṣe hajj yìí náà ni ó kàn in ja'akum fasiqun binaba'in bóbílẹ̀ jẹ́ kan bá dé tó bá fẹ́ dẹ́ bí yín ó bá fẹ́ dá ọ pẹ̀lú ìyàwó rẹ̀ tó fẹ́ fi wàhálà sáàrin yín ìbáyìí jẹ́ nínú ọmọ ẹ̀gbọ́n ni ìbáyìí jẹ́ nínú ọmọ àbúrò ni ìbáyìí jẹ́ nínú ọ̀rẹ́ ni ìbáyìí jẹ́ nínú ẹbí ni fatabayyanu ẹ lákèsè ẹ wádìí dáadáa o nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí ó ti léyàwó ẹ̀ jáde bùṣe dáadáa fatusbihu ala ma fa'altum nadimin ó ti wá rí pé ohun tíyàwó yìí ṣe kò àṣé kò tó nǹkan tá a lè fi kọ́ tá a lè fi lé jáde wọlé ìyàwó jáde ìyàwó wá dẹni tí ń rìn káàkiri kádàrá wá bẹ̀rẹ̀ sí ní balansi lọ́dọ̀ ìyàwó ọkọ wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ kábàámọ̀ pé àwọn bàbá alágbájá ló sì ní í ṣe o àbí ìyàwó náà ni tó dẹ̀ dàbí pé wọ́n tẹ̀ wá kóhun náà lẹ́kọ̀ọ́ yìí pé mọ́gbà fún olóṣì ara ẹ̀ obìnrin ní kó káàkiri ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyá wa fatusbihu ala ma fa'altum nadimin bẹ́ẹ̀ nìkan máa fẹ́ yọ yín kò nídìí ẹrù ẹ farabalẹ̀ ẹ lákèsí ẹ ṣèwádìí ó fẹ́ dá wàhálà lẹ nínú ìgbésí ayé yín ni ó fẹ́ kó bá àwọn ọmọ tẹ́ ẹ bí ni àwọn ọmọ yín fẹ́ di ọmọ ọlọ́mọ ni ẹ fẹ́ mọ bẹ̀rẹ̀ sí ní pín àwọn ọmọ káàkiri ìgboro ni ẹ wá wo lóde òní ń tá a fi ń ṣayé ni òun ń tá a fi ń ṣayé lóde òní nìyẹn ní ẹ fi ń sọ fún yín pé gbogbo àwọn tó bá wá bẹ́ẹ̀ la tusaddiquhu mọ́ gbà wọ́n gbọ́ àwọn olófófó ni ká mọ́ gbà wọ́n gbọ́ Al-Qur'an hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sì sọ fún yín pé la yadkhulul janna namam ẹ̀yẹn lè kírun ó lè gbàwẹ̀ ó lè ṣe dáadáa Ọlọ́run má fi òfófó ṣàdánwò fún ni o bó bá débi pé Ọlọ́run fi òfófó ṣàdánwò fún kò láǹfààní àti wọ ọgbà àdẹ̀rà tí ń jẹ́ àlìjánnà gbogbo àwọn ìṣòro tí ń ṣẹlẹ̀ lóde òní nínú ẹbí kọ̀ọ̀kan nídìílé kọ̀ọ̀kan táwọn ọmọ lóde òní yìí àwọn ọmọ òrí tó bí ara wọn wọn ò ríra wọn mọ́ tìyá ni wọ́n fẹ́ tẹ̀lé ni tí bàbá ni wọ́n fẹ́ tẹ̀lé ni àwọn ọmọ fún ara wọn wọ́n pàdánù àwọn ẹ̀kọ́ kan tó sì jẹ́ pé ńgbà tá a fẹ́ ya wọn jọ náà tá n tó zi wọn ní kọ̀rọ̀ tẹ́nìkan ò sí mẹ́ tá n tàn wọ́n òun ṣe báyìí fún wọn níjọ́ tá a ti ń sọ pé ń ṣe báyìí fún ẹni ká ti mọ̀ ipá àwọn àdéhùn kan ó mọ̀ tẹ̀lé gbogbo rẹ̀ tọ́lọ́run bá ṣe fún wa báwa jẹ́ mùmínì tá a jẹ́ mùsùlùmí àwọn nǹkan ní lágbọ́dọ̀ mọ̀ pé àkóso rẹ̀ gan ti ń bẹ láyé ò tí ò ládéhùn ti Ọlọ́run láàmú bẹ́ẹ̀ ẹ dákun lóde òní gbogbo ẹ̀yin ìyá wa yín bàbá wa tẹ́ ń ṣe tiyín lọ́tọ̀ bàbá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ìyá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ bàbá ti lọ òun ò sí lé mọ́ ó dá àwọn ọmọ kalẹ̀ ìyàwó pàápàá òun ò sí lọ́dẹ̀dẹ̀ ọkọ mọ́ òun náà ti ya lọ àwọn ọmọ nísìn ọ̀dọ̀ ta ni wọ́n ń bẹ lọ́wọ́lọ́wọ́ nísìn àwọn ọmọ rẹ lọ́wọ́lọ́wọ́ nísìn kẹ́yìn tó kọ̀ ya wọn ibo làwọn ọmọ ní bẹ lọ́wọ́lọ́wọ́ ṣọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹni ṣọ́dọ̀ àwọn àbúrò ẹni ṣẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n fún náà làwọn ń tọ̀ ń fún béèrè lọ́dọ̀ ara rẹ àwọn ọmọ ẹ ti wá dọmọ ọlọ́mọ báyìí níbi àìmọ́ ní sùúrù àwọn mushkilatu sàríyà àwọn ìṣòro kéékèèké kan wọ́n máa jáde nínú pé ẹbí àjọfẹ́ra lọ́kọ-láya ẹjẹ́ á ní sùúrù ká fara gbà á nítorí kí ni yóò dá wàhálà nílẹ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ wa gbólóhùn mọ̀ sí gbólóhùn ọ̀rọ̀ mọ̀ sí ọ̀rọ̀ bàbá bá pàṣẹ àwọn ẹlòmíín náà ń bẹ nísìnyún wọ́n jọ ń bẹ pọ̀ ní un láàrin lọ́kọ-láya wọ́n jọ ń gbọ́ dẹ̀dẹ̀ ní un àmọ́ tí bàbá bá pàṣẹ àṣẹ bàbá ò múlẹ̀ àṣẹ ìyá ni mo múlẹ̀ àdẹ́wò ní un mọ́rò ipò ń ṣoore fáwọn ọmọ wọn wàhálà ló ń dálẹ̀ nínú ìgbésí ayé wọn gbogbo wa táwa ń bẹ nínú ayé lóde òní ẹ jẹ́ á lọ mọ̀ wípé kò sí ohun tí ń bẹ lóde òní nínú ìdílé aláyọ̀ kan tí ò níṣòro ẹ̀ àfi káwa solution sí kó wá dibi pé gbogbo àwọn ìṣòro yìí káwa náà mọ̀ yìí pé nínú kádàrà ohun tí Ọlọ́run ni yóò kàn wá láyé ìkànnù rẹ̀ náà ni ó jẹ́ gbogbo wa tó wá jẹ́ pé àníyàn tiwa náà ni pé kásálọ̀ bàdílé onílé jẹ́ ẹ dákun gbogbo àkúwà tá a bá ń lọ ẹjẹ́ àmọ́ bẹ̀rù Ọlọ́run tí wọ́n bá wa bẹ́ẹ̀ káwa náà gbìyànjú kápọ̀ fún yín pé ohun tẹ́ mú wáyé kò dáa kò lọ ẹ mọ́ tún ìdílé mi ká ìdílé aláyọ̀ ní ìdílé mi ẹjẹ́ á ràn wọ́n lọ́wọ́ ká mọ́ tún ní èrò burúkú sí ẹni tí wọ́n gbọ́rọ̀ rẹ̀ wá báyìí pé abó ti ṣe rí náà ni mo ti ń ṣe látijọ́
wàhálà fẹ́ mọ bẹ́ẹ̀lẹ̀ lọ́dẹ̀dẹ̀ wa ni o tọ́lọ́hun sì fẹ́ wa fẹ́ wàhálà ọlọ́hun fẹ́ wa fẹ́ dààmú ọlọ́hun fẹ́ wa fẹ́ ṣòro àmọ́ àìmọ́ ní sùúrù wa ló jẹ́ kí ìdílé aláyọ̀ wa di ohun tí ń gba wàhálà ń bẹ nílẹ̀ lọ́jọ́ títò ní tá a fi lágbọ́ ilé àárín ara wa àtàwọn ọmọ wa gbẹ̀yìn òbí tá a bímọ lóde òní jẹ́ lákèésí gbogbo nǹkan tí ń bẹ láyé náà ló látúnṣe ó lé àkọ́kọ́ lọ ó lé kejì lọ ó lé kẹta lọ ó lé kẹrin lọ ó pín àwọn ọmọ káàkiri kò sáǹfààní kan mẹ́ fún ẹ kò sóore mẹ́ fún ẹ èyí tá a mú wáyé á dùn ní ìbáṣókí náà tó máa tẹ̀síwájú fikún subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí a ń bá ń bọ̀ wá níbi àwọn al-mushkilatul uthariyya wa atharuha ala al-awlad àwọn ìṣòro kan tí máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya débi wípé ìmọ̀ wa kó bá ìgbésí ayé àwọn ọmọ òun náà ni amẹ́nu ń bà wá kí Ọlọ́run bá ọba Allah kí ó lákèsí wa gbogbo àwa ọkọ àbáwá ìyàwó lóde òní Ọlọ́run ní tó wa ká o gbogbo orí tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa àwa náà láàjòkó jẹ́ ẹ̀yin àwa Ọlọ́run ní lé yín nídìí ẹrù yín Ọlọ́run ní yọ yín kó ń bẹ̀ ẹ̀jòkó ń bẹ̀ ẹjọ́ oúnjẹ ọkọ ẹ̀ sì jẹ́ oúnjẹ ti àwọn ọmọ àmọ́ àfi sùúrù ni o gbogbo abálé ilé náà ẹ̀já lákèésí àfi sùúrù ni o bá a ṣe ń bẹ nínú ayé ìtawárò yìí pé ńgbà tá a ti fẹ́ ìyàwó mi mo fẹ́ràn rẹ̀ àá ń lò fẹ́ pẹ̀lú mi èmi náà ń lò fẹ́ pẹ̀lú ẹ̀ ó sì bí àwọn ọmọ alálùbáríkà fún mi ẹ má retí o àwọn ìṣòro kan mọ́ wà wọ́n mọ̀ já wa bẹ́ẹ̀ ni ṣe ń bẹ ní tínú yín dùn ni inú àwọn ẹnìkan dùn sínú ìgbésí ayé yín tẹ́ ń lò ó lè jẹ́ nínú ẹbí ó lè jẹ́ nínú ará ó lè jẹ́ nínú ọ̀rẹ́ àdánwò ní láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ohun tí wọ́n fa wàhálà nídìílé aláyọ̀ pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ẹbí ní ti máa kú ẹ gbọ́ dáadáa ó bú bàbá ọkọ ni ó bú ìyá ọkọ ni àwọn ẹ̀gbọ́n ọkọ wọn ò fẹ́ rí sójú àwọn tányìn kan wọn ò tiẹ̀ fẹ́ gbá tiẹ̀ àkíyèsí ni òun gbọ́ wá tányìn tàwa ẹ̀gbọ́n ọkọ tàwa àbúrò ọkọ àkíyèsí ni àwa náà ń bímọ kò sẹ́ẹ̀dá kan tí ń bẹ láyé tí ò níṣòro ẹ̀ ẹni tá a fẹ́ tá a bá kọ́kọ́ wò èèṣọ́ ọmọ wa ìdílé kan ló ti kó fi wá òun náà sì ní èèyàn ni tá a bá wá rí pé ó kù díẹ̀ káàtó lára ẹ̀ dákun já pé sákèésì ẹ̀ mọ̀jẹ̀ ayọ́kù ń di ẹrù rẹ̀ tá a bá yọ́kù ń di ẹrù rẹ̀ kí la fẹ́ gbà ẹ̀san tiwa náà òkè bá a bá yọ́kù ń di ẹrù rẹ̀ tá a yọ́kù ní di àwọn ọmọ ẹ̀ nítorí pé ó ti fẹ́ mọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ jẹ́ ayọ́kọ wàhálà ń bọ̀ wá fáwa náà àwa náà ti bímọ táwọn ọmọ tiwa náà sì lọ lọ́kọ tó sì débi pé àwọn náà bímọ síbẹ̀ gbogbo àwọn kìíní gbogbo abálé ilé òde òní lára ohun tí ó jẹ́ pé ìmọ̀ fa wàhálà pípọ̀ tí àìtètè lákìísí ẹ alkil wa qal wọ́n ní òun ló jẹ́ olé ìyàwó rẹ̀ jáde o ìyàwó rẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ kan tí ò láforíjì o ṣẹ̀ tí ìyàwó rẹ̀ ṣẹ̀ ni kódà ó bí tí nínú àwọn ẹ̀ṣẹ̀ táwọn yẹn fi máa yáfi ìyàwó wọn tí wọ́n mú ìyàwó wọn sínú ilé ẹ má bá mi kọ ìyàwó mi ìwọ wá ní níṣẹ́ wá ní sùúrù wọ́n ní ló fi lè jáde níbi tọ́rọ̀ ò yẹ kó dé tó ti fàhámà ẹ̀ tó di pé ó gbọ́lá fún ó ti gbé lọ́dọ̀ tán yín lẹ́ẹ̀kan náà tán yín ti bá ẹ wọ́n ti ń ba lé ẹ̀ wọ́n ti yáyé ẹ̀ ó lè gbarú ẹ̀ fún àrífín ní ọ̀rẹ́ sì mọ̀ sí mi láàánú tó bá lọ yóò kó bá gbèsè ayé ẹ̀ yóò tún kó bá gbèsè ayé àwọn ọmọ ọjọ́ ọ̀la àwọn ọmọ yóò tún mọ mẹ́hẹ̀ẹ́ ló fi jẹ́ pé gbogbo àwa tá a jẹ́ baálé ilé lóde òní
ẹjẹ́ àmọ́ yìí pé kò sí gbogbo bó ṣe lè wò ká mọ̀ ṣẹ̀mí tó láàrin lọ́kọ láya àwọn wàhálà kan mọ̀ ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ mọ̀ jálẹ̀ àwọn ìyàwó wa tí ìbá yìí ti ṣe èyí tí ó mú kú wá tó àdánwò ń bẹ tó bá débi tí ó dé àfi kó kọ́ kẹ́kọ̀ọ́ ra yín kẹ́nìkọ̀ọ̀kan lè lálàáfíà ọlọ́run níjẹ́ abá débẹ̀ gbogbo àwọn ṣòro yìí tí gbogbo wa náà bá wà wò ìmọ̀ lápá nínú ìgbésí ayé àwọn ọmọ ala sabili misala wa tá bímọ lóde òní tó jẹ́ pé àdéhùn ti dé akọ̀yà wọn ọlọ́run tó fẹ́ wá ṣe àwa sínlé àwa wà lókèrè àti kọ̀yà ọmọ ọ̀rọ̀dọ̀ wa gbé bàbá ń bẹ lájò ìyá tí ó wà lé tí ó túnmọ̀ tọ́mọ kò sí lọ́dẹ̀dẹ̀ ọkọ wọn ti lé jáde ẹjá béèrè lọ́dọ̀ ara wa ibo làwọn ọmọ ò ní fẹ́ gbé àwọn ọmọ tí ọlọ́run bùn wọn tó jẹ́ pé àwọn ẹnìkan wá nínú àwọn orí ayé zinatul hayati dunya ọ̀ṣọ́ ayé tẹ̀yẹ̀ mọ́ gbàgbára rẹ̀ fi wal janna tọ́lọ́run ni wabtaghi fima ataka Allahu daral akhirah wọ́n mọ̀ pé látara orí tọ́lọ́run bùn wọn ní tí ń jọ́ mọ́ ni tó bá fi dibi pé ó tọ́ mọ́ ni bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ìwọ náà wọ́n pa fún ara rẹ̀ fàájì tí ó jẹ́ fún ẹ lálẹ́ janna tó bá kú bùṣe àwọn tí ó mọ̀ tó yìn rẹ̀ ṣe ni tí ó mọ̀ fi dáadáa ránṣẹ́ sí ọ tọ́lọ́run ni gbogbo tọ́lọ́run bá bùn wa ẹja fi wálkìyàmọ̀ wa kalẹ̀ ọmọ ń bẹ nínú tẹ́yàn fi mọ́ wálkìyàmọ̀ kalẹ̀ ìyàwó ń bẹ nínú tẹ́yàn fi mọ́ wálkìyàmọ̀ kalẹ̀ tó bá lè tọ́jú ẹ̀ tó ní sùúrù pẹ̀lú ẹ̀ tó ṣèjọ́sìn lára ẹ̀ tó dúró sìn ọlọ́run òun ló ti wá lé wọn jáde yìí àwọn ọmọ yìí nísìn wọn ò rí ẹ̀kọ́ gbà lọ́dọ̀ bàbá wọn wọn ò rí ẹ̀kọ́ gbà lọ́dọ̀ ìyá wọn báwo ló ń fẹ́ kí ìgbésí ayé wọn rí ìwọ ló sì lọ ṣe wàhálà yìí àti jẹ àwọn ọmọ àti mú àwọn ọmọ ló lé ọ jáde kó ń lé ó lè ṣe wàhálà bẹ́ẹ̀ bùṣe o tó bá ṣe bùṣe kó mọ́ jèrè àwọn ọmọ yìí o tó ẹ̀kọ́ tó yẹ kó o fún wọn ò rí wọn fún ẹ̀tọ́ tó yẹ kíyà wọn fún wọn ò rí wọn fún ẹ̀kọ́ àwọn ẹlòmíì kan ni wọ́n lọ gbáǹta ló fi jẹ́ pé ẹjẹ́ àrọ́ra wa gbogbo tí ibi tí ìdílé bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn àthar ipa tí máa ń lanlẹ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ alkalak ìrẹ̀wẹ̀sì máa bá wọn mọ́ nítorí gbogbo ìdílé tó bá jẹ́ pé gbọ́n mi sí omi ò tó ni wọ́n fi tọ́mọ ń bẹ̀ ojoojúmọ́ ni wàhálà ni láàrin bàbá pẹ̀lú ìyá ìrẹ̀wẹ̀sì máa bá àwọn ọmọ ni pé nínú ìgbésí ayé wo làwọn kó sí yìí ṣáwọn ò ti mú ìrìn àjò tàwọn ṣáwọn ò ti ṣe ìrìn báyìí ẹ̀rì pa àwọn ọmọ wa wà sún gbogbo gbàkúgbà tẹ́gbẹ́ wọn bá ń dunnú wọn ní dunnú tàǹdánlẹ̀ ìyá pẹ̀lú bàbá ni ojoojúmọ́ ni gbàgbó ló ń kàn ya wọn lẹ́sẹ̀ lójú wọn ló ń bú ìyá wọn lójú wọn ìyá wọn ò rí bí fararọ sí ẹ̀kọ́ ló ń fẹ́ káwọn ọmọ nígbà báwo ló ń fẹ́ kí ìgbésí ayé wọn rí ó rí i pé ìrẹ̀wẹ̀sì yóò máa bá wọn ọmọ ni wọ́n máa dára wọn rí i pé ṣáwọn ò ti ṣayé mú wọ́n wá rò yí pé tí problem yìí bá ń lọ bẹ́ẹ̀ wàhálà yìí bá ń lọ bẹ́ẹ̀ ìdààmú yìí bá ń lọ bẹ́ẹ̀ ibo làwọn náà lè gúnlẹ̀ sí lọ́jọ́ ọ̀la alákọ̀ọ́kọ́ nìyẹn ẹwà àwọn ọmọ lónìí takọ̀yà wọn àbí tí yá pàpà gan lára kò farabalẹ̀ ó kánjú kó ní ọkọ èmi ò lè dúró ṣe irú wàhálà yìí o irú ìyá ò lè lè yá ìlé dúró ọdún òun ní jẹ́ ó ń pàdánù nǹkan ni ìhun tó fẹ́ kó bá ìgbésí ayé ọmọ tí wọ́n bí kalẹ̀ ní táwọn nìkan ń wá tọ́nà òun tí ìjogún rẹ̀ fún wọn ó ti dá wá lálẹ́ nínú ìgbésí ayé ọmọ yìí ló fi jẹ́ pé gbogbo àwa òbí ọmọ gbọ́n mi sí omi òtó ni tí ń ṣẹlẹ̀ ni nínú tí máa dánlẹ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ ìrẹ̀wẹ̀sì ni máa dánlẹ̀ sínú ìgbésí ayé wọn. bákan náà ẹ wá wo àsìkò tá à ń bẹ yìí òun láti fẹ́ wọlé iléèwé yìí báyìí nísìn ìyá pẹ̀lú bàbá wọn ò gbọ́ra wọn yé wọ́n ti kọ́ra wọn wọ́n sì lè wà lọ́dẹ̀dẹ̀ náà ni kó sì jẹ́ pé wọn ò gbọ́ra wọn yé yìí náà ni. nínú tí máa kó bá ìgbésí ayé àwọn ọmọ ta'akhurul ada'il madrasiyya 'inda al-awlad ẹ gbọ́ dáadáa ojúṣe wa tó yẹ ká ṣe láàrin àwọn ọmọ lọ́wọ́lọ́wọ́ nísìnyí tọ́mọ ó fi gba ẹ̀kọ́ tí ó fi lọ síléèwé ni àbí tí ó fi lọ síbi iṣẹ́ ni àbí tí ó fi lọ síbi ilé kéwú náà ni ẹ rí i pé yóò falẹ̀ díẹ̀ nínú ìgbésí ayé ọmọ náà lọ́ba ìyá ẹ̀ kí ìyá ẹ̀ ra gbogbo àwọn fún ni tí ì fún yẹn ó máa lé ara ẹ̀ kí ìyá ẹ̀ gbọ́ràn tẹ́lẹ̀ ni wọ́n náà ló sì bí kí ló ṣe kí lẹ̀ ṣe ọmọ kí ló ń dánlẹ̀ nínú ìgbésí ayé ọmọ ni tọ́mọ ní nísìn tí bá ní ìjẹ́nu rẹ̀ lè dùn sí ọ yóò máa rò pé bí wọ́n pẹ̀lú ìyá tó má tiẹ̀ jẹ́ wájú ní pọ́blẹ́mù kan ìjẹ́ ìyẹnjú ẹ̀ láàrin ara yín wa ja'alna ba'dakum li ba'di fitna atasbirun
Ọlọ́run ni a ṣe ní fìtínà fún ara yín ni a ṣe ìyàwó ní fìtínà fọ́kọ aṣọkọ ní fìtínà fi yàwó bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣayé lọ ni àtẹ̀sùbírún ṣe lè ṣe sùúrù bẹ́ẹ̀ bá ti ṣe sùúrù ẹ̀ mọ̀ ṣayé lọ. ẹ wo nísìn àwọn ẹlòmíín nísìn wọ́n ti ń taari àwọn ọmọ káàkiri báyìí irú àwọn ọmọ bẹ́ẹ̀ nísìn ǹjẹ́ wọ́n lè ṣiṣẹ́ níléèwé irú àwọn ọmọ bẹ́ẹ̀ nísìn tẹ́ bá gbé wọn síbi iṣẹ́ ǹjẹ́ wọ́n lè mọṣẹ́ ni tẹ́ bá darí wọn sí di nǹkan ǹjẹ́ wọ́n lè nímọ̀ nípa ẹ̀. lára àwọn tí máa kó bá gbèsè ayé àwọn ọmọ lọ́wọ́lọ́wọ́ ọ̀kan ni nítorí ó ti rí pé bá a ti ẹ̀ka náà nísìn tó bàbá pẹ̀lú ìyá wọn ni ò gbọ́dọ̀ àwọn yìí bàbá bá débi tá a bá dé nísìn bàbá yìnyín lọ́wọ́ náà ni á padà filẹ̀ tó sì jẹ́ pé agbárí lọ́mọ yìí tí ó wúlò fún òdílé yín yóò wúlò fún lò yóò wúlò fara yóò wúlò fọ́rẹ̀ yóò wúlò fún Islam tẹ́ ẹ bá lè dibi pé ẹ gbọ́ra yín tẹ́ ẹ náà olórí rẹ̀ lára wọn tí mo kó bá wọn mọ nìyẹn. bákan náà al-mashakil an-nafsiyya ẹ gbọ́ èyí ń tún burú lára wọn tí mo kó bá gbogbo yín tẹ́ yára yín tẹ́ pín àwọn ọmọ yẹlẹyẹlẹ tẹ́ fẹ́ o fẹ́ rí àwọn ọmọ kan ọmọ ìyálé nìkan ni wọ́n fẹ́ rí gbogbo àwọn ọmọ orogún lé wọn jáde kó lọ́dẹ̀dẹ̀ lé wọn kó ń lé gbogbo ohun tá a bá ń ṣe ó lẹ́sàn òun ó lẹ́sàn ká fi sùúrù sí mùsùlùmí ni wá o tá a bá ti ń ṣẹ̀sìn Islam a máa rí àwọn ìṣòro kan àwọn ìṣòro ìkásímọ́rò ibi tá yóò parí sí nìyẹn bá a ṣe máa ba lọ náà nìyẹn títí àbí kọjá sọ́dọ̀ Ọlọ́run ọmọ nísìnyí gbogbo pé nínú ẹ̀mí ọmọ Ọlọ́run ẹ gbọ́ dáadáa yóò mọ̀ pé lókùngbà tí ó jẹ́ pé wàhálà náà ní lójoojúmọ́ nísìn ìyá nísìn bá wọlé nísìn bóyá òun pẹ̀lú bàbá táwọn wọ́n ti ń jà nísìn ibo la fararọ sí nísìn ẹ̀mí àwọn ọmọ ò ní fararọ wọn ò ní ríbi dé sí nínú ilé wọ́n bá béèrè pé bàbá wọn ò sí ilé náà ni wọ́n ní bàbá ti jáde ìyá wa ti fìtínà bàbá wa wọ́n ti jáde lọ kí láà jẹ nísìn kí láà mú nísìn ọwọ́ Ọlọ́run nìkan là ń bẹ̀ wọ́n ẹja ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibo la mú ayé yìí ń lọ à ń kó bá gbèsè ayé àwọn ọmọ à ń kó bá ọjọ́ ọ̀la àwọn ọmọ à ń kó bá ìjẹyìn àwọn ọmọ à ń kó bá ohun tó jẹ́ pé Ọlọ́run kọ kalẹ̀ pé àwọn ọmọ èèyàn gidi ni wọ́n padà jẹ́ gbogbo àwa òbí ọmọ ló di tó ní tó jẹ́ pé nínú wàhálà láti ń tọ́ àwọn ọmọ nínú fìtínà láti ń tọ́ àwọn ọmọ táwọn ọmọ ò gbọ́ra wọn yé láàrin ara wọn àwọn òbí wa pa àgbọ́ra wa yé láàrin ara wa ẹ̀jẹ̀ alákìyèsí. ومن أثر المشكلات الأسرية أيضا التعرف على رفقاء السوء ẹ̀jẹ̀ alákìyèsí o gbogbo ọmọ tí mo gbó lónìí ìyá rẹ̀ ló fà ẹ gbọ́ Ọlọ́run bí ṣàdéhùn fún wa ẹ̀rọ àwọn ọmọ tí wọ́n ń ṣàgbèrè káàkiri lónìí ọwọ́ àwọn òbí ló ti wà bá a bá ti di pípa alákìyèsí àwọn ọmọ tí wọ́n ti ń bẹ láàrin ara wa ká parí ẹ̀ ká ní àmọ̀ràn tá fáwọn ọmọ ká lẹ́kọ̀ọ́ tá fáwọn ọmọ wọn ò kẹgbẹ́ bú o ìgbà tí ó mọ̀ mú gbó kò ní mà ìgbà tí ó mọ̀ mú tí káàkiri kò ní mà ìgbà tí ó mọ̀ ṣe ṣìnà kò ní mà nítorí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ burúkú tó dé sí ni ó rí pé ìfarabalẹ̀ ń bẹ fún òun ju pé kó mọ̀ lọ gbé ọ̀dọ̀ àwọn òbí tó ń lọ nítorí kíni tí wọ́n bá lọ ọmọ wa nísìnyí ọmọ ìbíníran ni àmọ́ ta ń fà nígbà ó lé ya rẹ̀ jáde ta ló fẹ́ fún lẹ́kọ̀ọ́ béèrè ìmúkúmu tí mu lónìí tẹ́tẹ́ tí ń ta lónìí ṣekúṣe tí ń ṣe káàkiri nìyí lónìí tí ń bá yín lórúkọ jẹ́ ni ẹ̀yin náà lẹ́jọ́ ń sábà bí ẹ ẹ̀yin náà lẹ́jọ́ ó darapọ̀ máwọn ẹni ibi tó sì jẹ́ pé kádàrá ọmọ ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwa tá à ń ṣerú rẹ̀ lóde òní àfi ká lákìyèsí àfi ká bẹ̀rù Ọlọ́run àfi ká mọ̀ pé gbogbo ohun tá à ń ṣe yìí ohun tí ó padà wá sọ wá lórúkọ tí ò dáa ni ìnígbà fún yẹ ọmọ àlè ní yẹ ṣìnà ló ṣe gbá ló ṣe gbá àwo ló ṣàwo ń bọ́ àwọn òbí mi ní ṣe gbá ní ṣàwo ẹ̀já ní sùúrù bàbá lè ní sùúrù bẹ́ẹ̀ àkọ́kọ́ wá ó lè lọ ó lé kejì ó lé kẹta ó lé kẹrin ó wá bẹ̀rẹ̀ sí ní pín àwọn ọmọ tiẹ̀ tí wọ́n bí ó pín ọ̀kan sí ọ̀dọ̀ tẹ́yìn àkọ́kọ́ tẹ́yìn kejì tẹ́yìn kẹta wọn ò ní bùkátà tí wọ́n ní ojú ó sì tì ọ́ kó wá mọ̀ yìí pé ọwọ́ tóun ní kíní kù sí àfi kóun padà sọ́dọ̀ náà wọn bá ọba àlá kóun lè ní sùúrù. Bákan náà gbogbo ẹ̀yin ìyá wa nínú ẹ̀sìn Islam lára ohun tí ṣèitọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ìmọ̀ dálẹ̀ nítorí ńgbà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ńgbà Ànábì kú àwọn Lárúbáwá ńgbà náà tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí Ànábì ti kú ni àfi káwọn padà sí inú ẹ̀sìn tàwọn tí àwọn ń sìn àmọ́ pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìkẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn padà sínú ẹ̀sìn Islam
ibẹ̀ ni wọ́n ní sọ fún yín pé inna shaytana ayisa an ya'budahu al-musallun. Bí mo ṣe gbìyànjú tó pé káwọn èèyàn mọ́ dìbí pé wọ́n rí Ọlọ́run sìn yìí náà ni tí mo dárí wọ́n gbàtà níbi kú wọ́n tún padà wáyé náà ni. Ó ní walakin at-tahrish baynahum, ọ̀dà mo ti mọ̀nà tí ń gbà fi mú wọn. Tí n bá ti dá wa lálẹ́ láàrin lọ́kọláya tí wọn ò gbọ́ra wọn yé, táwọn ọmọ rìn lọ́tọ̀, tí bàbá rìn lọ́tọ̀, tí ìyàwó rìn lọ́tọ̀, iṣẹ́ ṣèitọ́nù ni o. Ara irinṣẹ́ tí ṣèitọ́nù wa lò láyé, ara iṣẹ́ tó wá jẹ́ òun kan náà la fi ọ̀nà rẹ̀ ńlẹ̀ fún ni pé kó mọ bá bẹ̀ wọlé, tọ́rọ̀ sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Gbẹ̀yìn bàbá wa ẹjẹ́ lákìsí àárín ni o. À ń kó bá ìgbésí ayé àwọn ọmọ wa nítorí kí ni tó bá débi pé àwọn ọmọ tá a tọ́ ihun tó lè kó bá wọn lẹ́ni pé al-fashal al-atifi, ọ̀dà abímọ nísìn àbí àwọn ọmọ obìnrin, ìjà náà ni lójoojúmọ́, kí a máa bú bàbá kí bàbá máa bú ìyá. Ẹ̀kọ́ ò la fẹ́ kọ́, gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ ni èyí tó dájú ni pé òun pàápàá fúnra ara rẹ̀ yóò mọ̀ yìí pé ó dàbí pé gbogbo ohun tí ń jẹ́ ìfẹ́ pàápàá gan kò yẹ kéèyàn ní nínú ẹ̀mí pé òun náà fẹ́ fẹ́yàwó láyé, òun fẹ́ lọ́kọ láyé, òun fẹ́ fẹ́yàwó láyé nítorí ìyá òun pẹ̀lú bàbá dídùn òun ò gbádùn ara wọn. Kí lóun fẹ́ mọ fẹ́yàwó fi ṣe, kí lóun fẹ́ mọ lọ́kọ fi ṣe, yóò wá bẹ̀rẹ̀ ìgbésí ayé míì nítorí ohun tó bá lọ́wọ́ wa ni. Àwa ọmọ ni ọmọ náà sì lọ́kọ, ọmọ náà sì fẹ́yàwó, kò lè fẹ́ nítorí àjò ń sábà bí ẹni tó dibi pé ó lè lẹ́mìí àti lè fẹ́yàwó láyé, ó lè lẹ́mìí àti lè lọ́kọ nítorí bá a ṣe ń ṣe níwà ní ojú rẹ̀ ni yóò mọ̀ pé a kò sí nǹkan kan tí ń yẹ̀fẹ̀. Ìmọ̀ lé ìfẹ́ kó nínú ẹ̀mí àwọn ọmọ ni láti lè lọ́kọ, láti lè fẹ́yàwó. Àdánwò mi tún ni ẹ wá wò lóde òní gbogbo àwọn ọmọ tá a tọ́ nínú tí mọ́ kó bá wọn náà ni pé al-fashal al-usari yìí ẹ̀rẹ́ lomi ó ti wá lọ́kàn, ìgbà tó lọ́kàn gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ kó gbà lọ́dọ̀ àwọn òbí kó tó relé ọkọ, gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ kó gbà lọ́dọ̀ ìyá kó tó relé ọkọ ó ṣàfẹ́kù ẹ̀. Nígbà wá délé ọkọ ó wá rí i pé bàbá tóun àti ìyá tóun ojoojúmọ́ èyí bú náà ní lọ́dẹ̀dẹ̀. Ó dàbí pé nǹkan lélẹ̀ tí wọ́n ń ṣe ni òun náà wá lọ́wọ́ rẹ̀ sọ́kàn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọn bú ìyá ọkọ, bẹ̀rẹ̀ sí ní wọn bú bàbá ọkọ. Àwa la kó bá gbèsè ayé ọmọ ni àbí ìṣàwà, àwa ni ẹ̀kọ́ tó kó lọ́dọ̀ wa ńgbà tí ń bẹ lábẹ́ wa òun náà ní lọ lò nílé ọkọ ni. Òun mi wá sọ̀rọ̀ ránṣẹ́ sí wa lé ẹ̀kọ́ táwọn òbí ẹ̀kọ́ náà ni ọ̀dọ̀ wọn náà ní ṣe bá ẹ mọ̀ ìyá wọn pẹ̀lú bàbá wọn náà tẹ́lẹ̀ bí wọ́n ṣe rí náà nìyẹn. Ẹ dákun gbogbo àwa tá ń ṣe wàhálà lórí àwọn ọmọ lónìí nítorí ká lè jèrè wọn ni, nítorí ká lè dibi pé àwọn ọmọ wa wọ́n jẹ́ ògo wa, wọ́n jẹ́ olú wa, wọ́n jẹ́ ayọ̀ wa, wọ́n jẹ́ ìdùnnú wa. Yálà kíyèsí kí ni ìyá bá ṣe fún ọ tí ò láforíjì, kí ni bàbá bá ṣe fún ọ tí ò láforíjì. Gbogbo aná tá a sì ń bẹ yìí náà tá a ń wọra wa yìí náà nísìnyí ẹrú ẹlẹ́ṣẹ̀ náà ni wa. Ìwọ ọkùnrin gan bá lè lé gan fún ara rẹ wọn náà ò dáa. Ìwọ fún ara rẹ tó ń pera rẹ léyàn ni ó dáa. Ọlọ́run láàánú rẹ ni, Ọlọ́run bò àṣírí rẹ ni, Ọlọ́run lákèsí rẹ ni, Ọlọ́run ṣàforíjì yẹn náà ni. Àfi káwa náà ṣàmójúkúrò fún wọn nítorí kí ìgbésí ayé àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la lè dáa. Àwọn ọmọ tá a bí àwọn ayọ̀ wa ni, àwọn ìdùnnú wa ni, àwọn ìkẹ́ wa ni, àwọn ní ọjọ́ ọ̀la wa. Ká má bà ìgbésí ayé àwọn ọmọ jẹ́. Bá a bá ní problem pẹ̀lú ìyá wọn ọ̀tọ̀ lélẹ́yìn ni. Ìyá mi lè yálà ṣe yù ó fìyà sọ́wọ́ ara ẹ̀ ó sì mọ̀ pé àdánwò ti tòun nù, ó sì mọ̀ kẹ́ ó sì mọ̀ gẹ̀ ó sì mọ̀ ṣẹ̀tọ́ ẹ̀ fún. Àmọ́ má jẹ́ ó kó bá ìgbésí ayé ìwọ pẹ̀lú àwọn ọmọ rẹ, gbogbo àwọn ẹ̀tọ́ rẹ má jẹ́ káwọn ọmọ dá àwọn ọmọ ọlọ́mọ. Òní òde òní àwọn ọmọ ti dá àwọn ọmọ ọlọ́mọ nígboro. Wọ́n bímọ kalẹ̀ wọ́n bá tọ́jú wọn ní inú ẹ̀ sì ń dùn pé àwọn ọmọ mi wọ́n fi wọ́n ránṣẹ́ sí wọn lé wọ́n tọ́jú wọn. Wàhálà wà ń bẹ̀ fún wọn. Àwọn ẹni tí ń tọ́jú wọn ni wọ́n mọ̀ pé wọ́n ṣe wàhálà lẹ́yìn títà wọn. Ó bá fẹ́ ṣe débi tí ó ṣe dé lọ́jọ́ wọn ní bàbá ẹ̀ ń fi wọ́n ránṣẹ́ ń gbà náà àmọ́ àrẹ kọ̀ọ̀kan gbà lọ́dọ̀ yín. Ọlọ́run ló ní kí àwọn lágbájá jẹ́ ń sábà bíi tó bá yí pé fi wọ́n lẹ̀ fún gbà nínú wọn bá jẹ́ ń sábà bíi Ọlọ́run ní ìbámu ibi tẹ́wà lónìí wọ́n ló sì ń fi wọ́n ránṣẹ́ pé kẹ́ mọ́ tọ́jú ọmọ yìí. Wọ́n ní kó lákìsí ara rẹ̀ gbogbo ohun tó bá lè kó bá àwọn ọmọ wa jẹ́ lákìsí. Àwa náà tó jẹ́ pé a ti lé wọn lọ a ti dà wọ́n nù jẹ́ lákìsí. Ọ̀nà àbáyọ ń bẹ. Gbogbo ẹni tó bá jẹ́ pé ó jẹ́ yàn gidi alayhi an yubadira man hasala lahu makruhun min qaribihi. Ìyá tó ti rí pé àmọ́ gbà padà mọ́ òun táwọn ọmọ nísìn lóòótọ́ wọn ló bí wọn àmọ́ bó bá ṣọ nísìn wọn ò fẹ́ràn ẹ̀
àdánwò ó di jọ́rọ̀ ya wọn ni wọ́n ń gbọ́ o ọmọ mi wọ́n ti wá kàn tí wá pín nísìn àwọn kan bẹ ọ̀rọ̀ ya ni wọ́n mọ̀ gbọ́ àwọn kan bẹ ọ̀rọ̀ bàbá ni wọ́n mọ̀ gbọ́ bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ó látúnṣe mùsùlùmí ni wá ìwọ taratara nísìn ẹni tí ṣẹlẹ̀ láàrin ìwọ pẹ̀lú ẹ̀yin àwọn delegation láàrin àwọn ẹbí méjèèjì yìí ẹ ṣàtúnṣe láàrin ara yín kẹnu yín kò kẹ́ lè jèrè àwọn ọmọ bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ tá bá fi lè kú sórí bẹ́ẹ̀ táwọn ọmọ bá sì mọ̀ pé bẹ́ẹ̀ náà lẹ kú sórí ẹ̀ ó súnmọ́ kó mọ́ gbàdúrà lálùkìyámọ̀ wọn ní bàbá kíni òun wáyé láti wá fìtínà ìyá wa ni òun pọ́ mọ́ yẹn ju ara ẹ̀ lọ́nà ọ̀run ìyá kíni ìyá tó jẹ́ kó wáyé láti wá dá bàbá wa láàmú kó mọ́ yẹn ju ẹ̀ lọ́nà ọ̀run kí ló wá dé. dánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti sọ fún yín pé bàbá ṣayé títí o nínú tó dibi pé tá a bá sí láyé mọ́ tá a mọ̀ jàǹfààní rẹ̀ aw waladun salihun yad'u lahu náà ni kí ọmọ rẹ̀ kó gbẹ̀yìn yàn kó mọ̀ ṣàdúrà ránṣẹ́ sí yàn oore ni ó bọ́ dáadáa nínú àdúrà tó mọ̀ jàǹfààní rẹ̀ lálkìyàmọ̀ tó bá sí láyé mọ́ àdúrà àwọn ọmọ ni nísìn ló wà rí tọ́ yìí kí ni wọ́n fi ránṣẹ́ sí èpè ní nígbà tó rí wọn tán tó ti dà wọ́n láàmú tó ti fìtínà wọn ó dà wọn ìyá wọn láàmú wọn náà ìyá pápá ó dà bàbá wọn láàmú wọn nóhun nídìí àdúrà ọ̀nà àtúnṣe náà ni pé ẹ̀jẹ̀ á wá ọ̀nà báwo la ṣe gbà gbogbo àwa tí ìdílé yìí ti ṣẹlẹ̀ sí kárí ọ̀nà àbáyọ ká lè fi dìbí pé a rí àtúnṣe bẹ́ẹ̀. ẹ wo sábẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí àkókò Abubakar Siddiq lára ohun tó ṣẹlẹ̀ ńgbà náà láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣe àdáparọ́ mọ́ Aisha ìyàwó ànábì bó ṣàṣìṣe odidi ìyàwó ànábì ọlọ́run kábíyèsí àwọn mùnáfìkì ni àwọn tí ń dá ti dílé tiẹ̀ náà nù ara wọn náà nù. Abubakar wà lẹ́nìkan nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí káàkiri ń gbà náà ń pè ní Mr. nínú àwọn tí Abubakar máa ń ná owó lé lórí nínú àwọn fámìlì wọn tó jẹ́ pé olóṣì ni Abubakar máa ń ná owó lé lórí máa ń gbọ́ bùkátà ẹ̀ orúkọ arákùnrin yìí wá jáde nínú àwọn tí wọ́n ń ṣàdáparọ́ mọ́ ìyàwó Aisha wa ń banújẹ́ kò fara ńlẹ̀ torí kò rójú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ̀ Abubakar ní ṣe wọ̀ á sì fèbí pa ọ́ èyí tó dá lára yìí tó purọ́ mọ́ ìyàwó ànábì wa Muhammad yìí ó jì ẹ́ wọ́n bá ń lọ bẹ́ẹ̀ Al-Qur'ani wọ́n sọ kalẹ̀ wọ́n sọ fún Abubakar Siddiq yìí pé wala ya'tali ulul fadli minkum was-sa'a an yu'tu ulil qurba wal masakin wal muhajirin fi sabilillah wal ya'fu wal yasfahu ala tuhibbuna an yakthira Allahu lakum. Abubakar ẹ̀yin tó lọ́n gbà fún ìwọ ní o ń bẹ nínú àwọn tó lọ́lá tó sì jẹ́ pé òun náwó fáwọn ẹbí òun náwó fáwọn ará Mr. tó ṣe àṣìṣe yìí tó hùwà tí ń sọ̀sọ̀kúsọ yìí sí Aisha yìí nísìn ó wá dá ọ dúró olóhùn ní náwó lé lórí olóhùn ní gbọ́ bùkátà rẹ̀ mọ̀ ṣe wọ̀lẹ̀ yá fún wọ̀lẹ̀ yẹsùfáhùn ṣàforíjì fún mójúkó ń bẹ̀ fi òun pọ̀ lọ́lọ́hùn lẹ̀kẹ́ mọ́ yọjú ara wọn ala tuhibbuna an yakfira Allahu lakum. Abubakar àti wa àtàwọn tó kù ṣe ẹ̀yin náà fẹ́ kọ́lọ́hùn foríjì yìí níbi àwọn iṣẹ́ tẹ́ ṣe. Qala Abubakar radiyallahu anhu Abubakar ń sọyún náà ìpè bala wallahi ìrẹ́ ọlọ́run mò ń fẹ́ kọ́lọ́hùn foríjì mi náà uhibbu an yakfira Allahu li mò ń fẹ́ kọ́lọ́hùn foríjì mi wa radda ila Mr. nafaqatahu. Abubakar wa bẹ̀rẹ̀ sí ní máa padà ná owó sórí Mr. tó jẹ́ mùnáfìkì jọ́nà tó purọ́ mọ́ Aisha yíwá ń sọyún náà ìpè wallahi la udhi'aha abadan mi ò ní jáwọ́ níbi ìmọ̀ náwó sí lórí ládùúrú irọ́ gbàǹkọ́gbì tó pa mọ́ Aisha tó jẹ́ pé irọ́ tó mi ayé ni tó ti da ẹbí rún ni báwọn ẹnìkan ṣe da ẹbí ẹnìkan náà ọlọ́run tó ń sọ fáwọn Abubakar gbà ó lè ṣe èyí ń wáyé náà ni ẹ gbójú kó ń bẹ ló fi jẹ́ pé gbogbo àwa baálé ilé tírú ẹ̀ ti ṣẹlẹ̀ sí ká gbójú kó ń bẹ ká ṣàmójú kúrò ká yáfi ara wa ká fà àwọn ìyàwó wa mọ́ra ká fà àwọn ọmọ wa mọ́ra ọjọ́ àwọn ọ̀la wa nìyẹn gbogbo àwọn èso wa nìyẹn kọ́lọ́run jẹ́ àjèrè wọn àkí ọlọ́run bá Allah ọlọ́run mọ̀ ṣe wá ní mùmìnì tí ò ní gba ọlọ́run gbọ́ o ọlọ́run mọ̀ ṣe wá ní mùmìnì tí ò ní tẹ̀lé òfin ọlọ́run tí ò ní tẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tá a mú wa fúnra wa yìí ọlọ́run yóò wúlò fún aláyàtì ní gbangba al-qiyama subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar Allahu akbar Allahu akbar.